give you all the glory, we give you all the honor, we give you all adoration. This is second Sunday in the month of February 2025. AlujoHymn fusion with Segun Oluwayomi. Òun la ṣe wọlé pẹ̀lú aṣẹ́gun àti ajogun ni a jẹ́. Ọlọ́run tí ò gbowó tí ò gbobì lọ́wọ́ wa. Ọlọ́run tí ò jẹ́ káwọn ẹlẹ́yẹ ó dayé wa rú. Lord, we say you are God, you are not a man. Tọ́lọ́run bá jẹ́ ènìyàn ni kò ní jẹ́ ká wá lónìí. But our God is not a man. He's the only God that sits on the throne. Ọba tá ò lè rọ̀ lóyè gbanigbani alápátá nsáyà wúwo má ṣe gbé. Atóbi tán adára tán gbòǹgbòdílé Jésè kìnìún ẹ̀yà Júdà. We give you all the glory for making us to see today, second Sunday in the month of February 2025. Lord, we are grateful. We are grateful. Lord, we are grateful. We are grateful, oh Lord. We are grateful. Lord, we are grateful. Ayérayé ṣe. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Ìbàrẹ̀. Ọlọ́run tí a kò lè dá dúró. Gbanigbani tí gbogbo ènìyàn ń sáyà. Akọ́dá ohun títí ń bẹ. Aṣẹ̀dá ohun tí ò sí mọ́. Ẹlẹ́rù nìyí. Ọba tó lè jí tó lè pa. Àìkú, àìrí, àìdíbàjẹ́. The only God that knows the beginning from the end. That knows the end from the beginning. As we go today, go with us in the name of the Lord Jesus Christ. He suffered no man to do us wrong. He reproved kings for our sake, saying, touch not my anointed and do my prophet no harm. Let your mercy speak for us today. Let angel of life maintain security around us in the name of the Lord Jesus Christ.
ṣe. Hallelujah, mo ríre gbà nínú Olúwa. Hallelujah, mo ríre gbà nínú Olúwa. Ṣé o? Hallelujah, mo ríre gbà nínú Olúwa o. Hallelujah, mo ríre gbà nínú Olúwa. Mo ká hallelujah. Bàbá àgbà o ṣé o. Atóbi tó o ṣé o. Ẹlẹ́rù ni ìyẹn o ṣé. Ọba tó máa mọ ìbẹ̀rẹ̀ láti òpin, tó máa mọ òpin láti ìbẹ̀rẹ̀. Ọba tó ń jẹ́ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Òkè ńláńlá, òkè wẹ́wẹ́ ò lè dúró níwájú rẹ̀. Atóbi tán, adára tán, gbìngbìnìkì, awúwo má ṣe é gbé. Òjì kan olùkọ́ pa, òpà kan wò kan yè. Apẹtílu kára wọn bí ajere. Akọ́dá ohun tó ti ń bẹ. Aṣẹ̀dá ohun tí ò sí mọ́. Ẹlẹ́rù nìyí ni ọba tó lè jí tó lè pa. Tọ́lọ́run bá pa tán kò sẹ́ni tó lè jí. Tó bá dẹ̀ ti jí tán kò sẹ́ni tó lè pa. Lord, we are grateful today. Thank you. As old as you are, you can never change. You've never changed before. You will never change. Hey. Olúwa ṣé o.
dánilójú. For those of you that is going through one or two things you can't discuss with any man. Fi ìrètí ẹ àti ìgbàgbọ́ ẹ sínú Ọlọ́run alààyè. Òun ló jẹ́ ká kọrin ẹ pé hallelujah mo rí ire gbà nínú Olúwa àbí àyàn. Lord, we thank you. We are grateful. This is second Sunday in the month of February. We are returning all the glory, honor back to you. Dr. Femi Adedibibe, ẹ ṣé, mo dúpẹ́. Thank you, thank you, thank you. The Lord will keep you. The Lord will keep you entire household in the name of the Lord Jesus Christ. Aláṣẹ orísun nìyẹn. Thank you for giving us this platform. Mr. Fred, Emmanuel, di méjì last week ní bẹ́ẹ̀ díẹ̀, ó ní kú mọ́ ìyá ẹ̀ lójú lórúkọ Jésù. The Lord will keep you in the name of the Lord Jesus Christ. Last 2 weeks ní bẹ́ẹ̀ dé Gbénga guitarist wa. January 31st. Gbénga, happy belated birthday. The Lord bless you. Kí ló ṣe ẹ̀ lórí social media? Oníyìídé Olúwa ṣeun. Ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. You were disappointed. Pastor ẹ disappoint yẹ. Ọlọ́run ló mú ẹ. Ẹ̀mí mímọ́ sọ fún mi pé ẹnìkan wà tó ń wò mí bẹ́ẹ̀ tí pastor ẹ disappoint yẹ big time. Bíbélì ní ègbé ni fún ẹni tó fi ẹlẹ́run ara ṣe ìgbẹ́kẹ̀lé. Put your trust in the one that sits on the throne. Ẹbí lè kọ́ni, aya lè kọ́ni, ọkọ lè kọ́ni, even ọmọ lè kọ́ni, bàbá lè kọ́ni, àbúrò àtẹ̀gbọ́n lè kọ́ni.
tí kì í kọ́ni òun ni Jésù olùgbàlà. He came to this sinful world to die for you, to die for me. It is a privilege. Ẹ wálé. That person is watching me right now. It's because Pastor Eton, you actually put your trust in him so much that you neglected God. Oh, Mokoti neglect your long way. Unknown to you, you have neglected God long ago. And Allah fúnra ẹ̀ ló kọ sí pastor yẹn ló kọ́kọ́ disappoint yẹn so that kó lè padà wá síbi àgbélébùú. Now you were disappointed to the point of you are suicidal. Ọlọ́run ló wà nídìí iṣẹ́, òun ló ń ṣe ọbẹ̀ yẹn lọ́wọ́. You just find your step back to him. Bẹ́ẹ̀ni, ìwọ ló lórí tí mo fẹ́ kọ nísìnyí. Gbàdúrà fún mi bàbá kèmí má ṣìṣe. Gbàdúrà fún mi bàbá kèmí má ṣìṣe. Ìgbà tí Èṣù bá pé àdánwò rẹ̀ dé. Àdúrà ẹnìyẹn padà síbi àgbélébùú. Kó o dẹ̀ máa bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run ọba àwọn ọba. Ọlọ́run mọ̀ nípa disappointment yẹn. God knows about the disappointment. Ẹ̀yin tẹ́ wà lórí social media ẹ má bínú o. Iṣẹ́ ìránṣẹ́ tí ayérayé fẹ́ ká ṣe ni. Ó lè má jẹ́ pásítọ̀ ẹ, ó lè jẹ́ ọ̀gá ẹ, ó lè jẹ́ ọkọ ẹ tó bá ti gbẹ́kẹ̀lé èèyàn jù. The best thing you will get from any man is disappointment. Ayérayé a ti padà síbi àgbélébùú, have mercy on us. Hallelujah. 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 Jésù fẹ́ràn mi. Hallelujah. 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 Jésù fẹ́ràn mi. Hallelujah. Hallelujah. Jésù fẹ́ràn mi. Ẹ wálé. Even me that I'm talking, mo ti fi ẹlẹ́nu ara ṣe ìgbẹ́kẹ̀lé gbà kan níbẹ̀, mo jẹ́ gbàgbọ́ ń bẹ̀. But not until I depend on the one that sits on the throne. The only God that knows the beginning from the end. Ọba rí ni tán. Ayọ̀. Ọba rí ni tán. Kó o tó rò ó ti rí ẹ. Before you were born, he knows what you are going to go through in life. Báwọn ẹlẹ́yẹ bá ṣe tiwọn ó fàyè gbà wọ́n ni.
láti fi ró ẹ lágbára sí ni. Hallelujah. 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 Jésù fẹ́ràn mi. Ẹ káàbọ̀ lórí rédíò. Hallelujah. 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 Jésù fẹ́ràn mi. Ẹ wálé wálé. Lórí rédíò. Ẹ káàbọ̀. Dr. Olutayo Ambrose Somide. Aláṣẹ àgbà 1 of Spice Radio 98.7. Ẹ kú dédé wòye o, my doctor. Ẹ ò ní wálẹ̀. Bẹ́ẹ̀ni, alẹ́ ò ní wálẹ̀. Kò possible mọ́, ẹ ò lè wálẹ̀ mọ́. Fún gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi lórí rédíò. Ẹ má fi ẹlẹ́run ara ṣe ìgbẹ́kẹ̀lé yín o. Disappointment ilẹ̀ máa bá ń bẹ́ o. The best you can get from any human being is disappointment. Ẹ gbé ojú yín sókè, níbo ni ìrànlọ́wọ́ yín yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá tí ó dá ọ̀run òun ayé. Nígbà tó bá ń wojú ẹni tí Ọlọ́run dá. Disappointment ló máa rí bẹ́ẹ̀. Bó ṣe ń gbọ́ mi lórí rédíò yẹn, gbé ọwọ́ méjèèjì sókè kó máa bẹ̀rẹ̀ sí yọ̀ kó máa yìn. Kọrin tẹ̀lé mi. Hallelujah méje méje o. Ògo méje méje o. Hallelujah méje méje. Méje 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 méje. Ògo méje méje o. Mo kọrin hallelujah méje méje. Méje 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 méje. Hey! Ògo méje méje o. Mo kọrin hallelujah méje 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 méje. Hey! Ògo méje méje o. Hallelujah méje méje. Hey! Ayọ̀dà. Ògo méje méje o. Ẹ wálé wálé. Kí ló ṣẹlẹ̀ lórí rédíò? Bàbá Tọ́pẹ́ Olúwaṣeun. Kò sú wa láti máa kọrin ìgbàdì.
bọ̀ wá dúró gbọ́. Ọlọ́run máa gbọ́ ẹnu ọ̀sẹ̀ yìí. Àwọn orin CAC àtijọ́ nìyẹn nínú onírúurú. Ó tẹ̀kì àwọn tí wọ́n bí sí CAC tó mọ hymn CAC dáadáa kó tó mọ orin yẹn ní. Èmi yóò gbàdúrà sọ́ba mi Èdùmàrè. Ọpẹ́ ṣó rántí onírúurú yìí. Òkúnlé wa àtẹ̀bí wa àtàrà wa. Orísun ẹ̀yin ará ilé ẹ̀yin rédíò ẹ má bínú kí ló tún ṣẹlẹ̀ lórí rédíò lórí Orísun. Ìtùnú Olúwa láti Ṣàngó. Onídùúró mi ẹ ṣe my stand up man. My stand up man. Ẹni tó dúró gìrìbà sí mi lẹ́yìn ayérayé ni.
tún ṣẹlẹ̀ lórí Orísun lórí rédíò. Jimoh Moshood, ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀. Ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀. Ẹ ṣe ibi tẹ́ bá dé lọ́wọ́lọ́wọ́. Àdúpẹ́ o Jésù, ibi tẹ́ mú wa lọ. Ẹ ṣe o ibi tẹ́ ti bẹ̀rẹ̀. Ẹ ṣe ibi tẹ́ bá dé. Àdúpẹ́ o Jésù, ibi tẹ́ dẹ̀ mú wa lọ. Ayọ̀ kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa, iṣẹ́ Olúwa, kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa, kò lè bàjẹ́ o. Ọjọ́ mo ti rókun kò mà gbẹ rí. Ọjọ́ mo ti rọ́ṣà kò mà gbẹ. Iṣẹ́ Elédùmarè mà lè yí o. Ayérayé nínú ọ̀run ẹ ṣé o. Ilẹ̀ ń ṣú, ilẹ̀ mọ́. Ọlọ́jọ́ kájọ́ lọ ní tiẹ̀ mà ní. Ayọ̀ àìtètè jí inú ọ̀tá ń dùn. Àwa jìtọ̀ inú ń bí wọn. Kò lè bàjẹ́ o. Fred! Kò lè bàjẹ́ o. Àlùjọ infusion. Kò lè bàjẹ́ o. Kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa, Olúwa. Kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa. Kò lè bàjẹ́ o.
kaya bozo to kolia bazanda kalia bazanda kaye boze keria. Eloti bombaro ye awuwo ma shegbe. Mazakalia bosata kalia bazanda kaya boze dekelia bazanda ka. Ase Jesu lo wọlé wá o. Àṣẹ Jésù ló wọlé wá. Mo rí bàbá aláṣọ funfun tó wọnú ọgbà. Àṣẹ Jésù ló wọlé wá. Bàbá màmá lé mi jáde ìjọba rẹ̀ mà dùn. Ó jẹ́ máa jókòó máa yọ̀. Máa jókòó máa yọ̀. Bàbá màmá lé mi jáde ìjọba rẹ̀ mà dùn. Mama jẹun wá, mama jẹun wá, ẹ̀ṣẹ̀ kan lé mi jáde. Oyíbìrí pọ́jọ́ ìkúdà àwúwo máa ṣe é gbé bàbá mi onílé ńlá ọlọ́wọ́ ńlá lápálákàlì àbòsètèkèlì àbòsètèkèyà àbòsàntàkàrí àbàsàntàkàyà ẹ̀yà kàtàbàrà bòṣì. Some have food but cannot eat. Some can eat but there is no food. We have food
and we can eat. Glory be to you, O Lord. Adá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Adá ọpẹ́ padà onílélá o sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Adá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ o. Àwa wá dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Thank you for joining us this week. See you next week by God's grace. Dr. Femi Adedigbé, ẹ ṣé o. Thank you so much. Aláṣẹ Orísun Worldwide, 10 Entertainment, 10 Communication. God bless you, sir. Ilé iṣẹ́ yóò ní jóná o. See you next week by God's grace. Ó dàbọ̀.